àṣà ń dúró dẹ̀yìn látàrọ ẹ̀kan sábọ̀ bí odò ẹ wọlé ẹ̀ lé kí wa só di ni yín ni. kí ló ti ọtọ̀ fọwọ́ ra dashboard sọ fọkọ́ lòun yín mọ́ mi lọ́wọ́ ni kí ló tó ọ̀rọ̀ máa ń ṣe ọkọ̀ pídọ́fáìlì mọ̀lẹ́lẹ́ ọkọ̀ tí ó ti ju 2 years lọ. ẹ má bínú bí mo ṣe wọlé mo rántí nǹkan kan ni. kí ló rántí kí ló gbàgbé tẹ́lẹ̀. Uber ni mò ń ṣe tẹ́lẹ̀. kí ló tó wá stress mi tó mọ mọ́tò wa kí ló tó wá fẹ́ kọ́ mọ́tò sí. mo lose driving memory mi ni. bó ló ṣe ṣẹlẹ̀. mo gbé nǹkan láti Ṣakí à ń lọ sí Togo. láti Ṣakí sí Togo. Bẹ́ẹ̀ni. Uber lòun àbí fàyàwó. Intercontinental driver ni mí. Interesting. So a ti wá wà lórí express mo ti ń sá bí 460 bí Lion ṣe jánà mọ́ mi lẹ́nu nìyẹn. lọ́nà bo. ọ̀nà Ìlọrin express yẹn náà ni. Wow. tí màá la ẹsẹ̀ mọ́ bírèkì báyìí mọ́tò gbéjì sókè mi. ó fẹ́ tó ẹ̀kì nù. kò tún ẹ̀kì tí Lion yẹn máa escape báyìí mo kàn tún ju bírèkì yẹn padà mo yẹ tún fire ante mi nìyẹn. àṣé elephant kan náà cross from other side tẹ́mi ò mọ̀. ṣé mo sùn lẹ́wà ni. nínú sùn kọ Ìlọrin express yẹn náà ni. Ọlọ́run mo ń bọ̀. a ti wá sún